tó di pa bẹ̀rẹ̀ ti láàárọ̀ tòní. Ẹ káàárọ̀, ẹ kú iṣẹ́ àná, ẹ káàsán, ẹ kú iṣẹ́ àná, ẹ sì káalẹ́. Gbogbo àkókò tó bá wù kẹ́ ń gbọ́ mi ni mo fi kí yín. Ohun tí mo bá láàárọ̀ tòní ni wípé mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sọ pé ayé pé méjì, ayé kan ló wà, ayé pé gba, ayé ṣe kinní kan, ayé ṣe kinní kan ní ìròrí tọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Àmọ́ mi ń jẹ́ kó yé yín nísìnyí wípé ayé pọ̀, ayé kìí ṣe ẹyọ kan mọ́, bẹ́ẹ̀ kìí ṣe méjì mọ́, ayé kìí ṣe mẹ́ta mọ́, ayé pọ̀, ó pọ̀. Ohun tí mo bá láàárọ̀ yìí, ohun tí mo bá lásìkò yìí, ohun tí mo bá ní àkókò yìí, òun ni wípé mo fẹ́ ká mọ̀ pé kìí ṣe kìkì ẹ̀ṣọ́ nìkan ni ayé bí. Ayé bímọ tó pọ̀, ayé bímọ, ayé ló bí ìmọ̀, ayé ló bí ọgbọ́n, ayé sì ló bí òye. Ọgbọ́n, ìmọ̀ àti òye, àwọn méjèèjì tẹ̀léra wọn ni, àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n tẹ̀léra wọn ni. Ìgbé ayé wọn ó sì dà gẹ́gẹ́ bí àgbé ayé àwa ènìyàn. Àmọ́ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹnìkan gbọ́dọ̀ jẹ́ olórí, ẹnìkan gbọ́dọ̀ jẹ́ àkọ́bí, ẹnìkan sì tún gbọ́dọ̀ jẹ́ àbíkẹ́yìn. Bẹ́ẹ̀ ni báyé ṣe rí nìyẹn. Ẹ̀san àbíkẹ́yìn ayé ni. Ohun tí ayé bí kẹ́yìn ni ẹ̀san ń ṣe. Torí wípé bí a ti ń wo ayé yìí, bí gbogbo nǹkan ṣe ń lọ, kò sí ohun tá a ṣe, ẹ̀san máa ń wá gbẹ̀yìn ni. Yes. Whatever that you sow, you see the gain at the end of life. And remember, what goes around comes around. Gbogbo bógun bá ṣe lù kó jẹ lọ láyé, ọgbọ́n àjẹbọ náà ni. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ẹ̀san tó ń wò yẹn àbíkẹ́yìn ayé ni. Ó gbórúkọ lórí ju àwọn ẹ̀gbọ́n rẹ̀ lọ ni. Ọgbọ́n, ìmọ̀ àti òye ni ọ̀rọ̀ àwọn mẹ́ta tí mo fẹ́ mú wá ní àwúrọ̀ yìí. Gbogbo wa là ń gbàdúrà ká lọ́gbọ́n, ká nímọ̀, ká sì lóye. Àmọ́ ẹni bá nímọ̀ tí ò lọ́gbọ́n kò tíì pé. Ẹni tí nǹkan bá yé ní nímọ̀, àmọ́ lè mọ́ lọ́gbọ́n lórí o. Àpapọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí gangan la nílò. Tá a wá lọ́gbọ́n, tá a nímọ̀, tá a lóye, tá a sì lẹ̀gbọ́n láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Gbogbo ọmọ ẹ̀dá alààyè pátápátá là ń gbàdúrà láti ní ìmọ̀, ká lọ́gbọ́n, ká sì lóye. What does this mean? Ìmọ̀, knowledge. Ọgbọ́n, wisdom, and òye, understanding. Knowledge, wisdom, and understanding. When we were in secondary school, we used to pray together, Lord, give me knowledge and understanding. Wisdom is also part of it, yes. And that is life. If you have knowledge, you understand. If you are not enough in wisdom, your life is not literally, it's not completed. So we have to look for what is right and choose what we really want. Wisdom is the head of knowledge and understanding. You should know that better. Òye, ọgbọ́n, ìmọ̀ àti òye. Gbogbo nǹkan tó bá wù kó ní láyé, ọgbọ́n ṣe kókó. Ìmọ̀ ṣe kókó. Òye náà sì ṣe kókó. Kìí ṣe gbogbo ẹni tí ó lóye ni ó gbọ́n. Kìí ṣe gbogbo ẹni tó nímọ̀ náà sì ló gbọ́n. Àmọ́ ní ayé àwọn wọ̀nyí,
Òye máa ń kọrin kan, a ní ire ni n ó ṣe n ò ní ṣèkà, bíre bá di bí ìpàdé dọ̀run o. Ìmọ̀ máa ń gbéraga pé mo mọ èmi ni mọ̀, èmi ni yí, èmi lè yí, èmi ni yùn, èmi lè lè yí. Ọgbọ́n ọlọ́gbọ́n ni kì í jẹ́ ká pe àgbà ní wèrè. Òwe Yorùbá kan nù. Ọgbọ́n ó jókòó, kò sí wàhálà, jẹ́jẹ́ ní lọ́ntẹ̀. Bí mo ti sọ, ìmọ̀ máa ń gbéraga ni. Ṣé wá rí òye? Nǹkan yé púpọ̀. A ní ìwọ ọgbọ́n lóòótọ́. Ìmọ̀ ìwọ ọmọ lóòótọ́. Àmóye lèmi ń ṣe. Òye mi yékéyéké. Òye gan-an lẹ̀gbọ́n. Òye gan-an lẹ̀gbọ́n. Ṣé ẹ mọ̀ pé ẹni tí nǹkan yé, ó lọ́gbọ́n náà nù. Ẹni tí nǹkan yé, ó náà ni ó nímọ̀. Òye gangan lọ̀gá. Ẹni tí nǹkan bá yé ní gbọ́n, ẹni tí nǹkan bá yé ní nímọ̀. Ẹ̀gbọ́n pátápátá ni òye jẹ́ fún ìmọ̀ àti ọgbọ́n. Òye ó mọ kọrin, a ní ire ni n ó ṣe n ò ní ṣèkà, bíre bá di bí ìpàdé dọ̀run o. Ọgbọ́n gbùrìgbùrì, ìmọ̀ yóò mọ bẹ́lọ̀. Àmóye onísùúrù ẹ̀dá. Kò mọ̀ pé tí nǹkan bá yé, kì í ṣe gbùrìgbùrì, ẹlẹ́lẹ̀ ní ìrọ̀rá mọ́ gbégbé ayé ẹ̀. Ó dọjọ́ kan, ìlú tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń gbé, a máa ń pè wọ́n ní ìlú alájẹ́. Ajé sì ní inú odò ní gbé. Inú odò ni ajé gbé o. Èyí ni pé ẹni tí yóò fi ajé jẹun yóò làálàá kòókò jànjàn. Nígbà tí Elédùmarè bá wà wò pé ó da àsìkò tó, yóò wá bomi ajé fún un. Ìlú tí ọgbọ́n, ìmọ̀ àti òye wá ń gbé yìí, ní ọjọ́ kan ni wọ́n wá wò pé kí ni ohun tí àwọn ó ṣe tí ajé ó fi padà wá lù. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀, Ajé, ìlú alájẹ́ ni orúkọ ìlú tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí ń gbé. Ajé wá lọ, kò sájé ìlú wọn mọ́. Odò ajé wá ń gbẹ. Wọ́n lọ bá mọ̀, ìmọ̀ àwọn mọ nǹkan tó ṣẹlẹ̀. Kí ni a lè ṣe sí i? Ìmọ̀ ní àwọn mọ̀ lóòótọ́. Ó kúrò, ajé kú òun lù ní. Kí ló dé? Ó ní ẹ mọ̀ pé ìmọ̀ bá lè mí mọ̀. Ìmọ̀ ní mi ò gbogbo nǹkan mọ̀ mọ̀. Àmọ́ kò yé mi. Ẹ jẹ́ á dọ́gbọ́n sí i. Wọ́n pe ọgbọ́n. Ọgbọ́n dá gbogbo agbára rẹ̀. Ọgbọ́n dágbọ́n títí tí ọgbọ́n ò fi yọ. Ọgbọ́n ní ẹ̀gbọ́. Ẹ jẹ́ á lọ bẹ́ni yé. Òye ní nígbà tí wọ́n dọ́dọ̀ òye jẹ́ kó yé wọn pé èmi nìkan ò lè dá ṣe o. A ó pe ìmọ̀ àti ọgbọ́n pa kalẹ̀. La ó fi wá fi òye tẹ̀lé. Nígbà tí wọ́n dọ́dọ̀ òye jẹ́ kó yé wọn pé lóòótọ́ ó yé mi. Àmọ́ ìmọ̀ ni ẹjẹ́ ó mọ̀, ìmọ̀ ló mọ bí ajé ṣe kúrò. Ọgbọ́n tá a dá sí nílẹ̀, èmi òye la kó mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Àwa mẹ́tẹ̀ẹ̀ta la wà jọ pé ajé padà wá sí inú ìlú yìí. Àmọ́ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé